Àjọ tó ń ṣàmójútó ìṣàkóso àwọn pápákọ̀ òfurufú lórílẹ̀-èdè yìí NTAA ti bu ẹnu àtẹ́ lù bí àwọn ilé-iṣẹ́ ọkọ̀ òfurufú kò ṣe náání àwọn oníbàárà wọn pẹ̀lú bí wọ́n ṣe ń lo àwọn òṣìṣẹ́ aláàbò àwọn èrò ọkọ̀ òfurufú láti máa kojú àwọn èrò ọkọ̀ tínú ń bí. Owó náírà orílẹ̀-èdè yìí ṣì ń tẹ̀síwájú láti máa rú gọ́gọ́ sí i níwájú owó dọ́là orílẹ̀-èdè Amẹ́ríkà ní ilẹ̀ òní tó ṣú yìí. Ó ti di Ẹgbẹ̀rún kan àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà sí dọ́là kan. Igbákejì ààrẹ Kashim Shettima ti fi ìpè síta fún àjọ ìṣọ̀kan àgbáyé, ilé ìfowópamọ́ ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ àti ilé ìfowópamọ́ Afrexim láti gbárùkù ti akitiyan àjọ ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ nípa ìpèníjà ìṣàkóso lórílẹ̀-èdè Nàìjíríà CRMI láti mójútó ìpèníjà àgbáyé tó ń kojú ilẹ̀ adúláwọ̀. Àjọ ẹ̀ṣọ́ aláàbò DSS ti ránṣẹ́ pé ajìjàgbara àti oníròyìn ní Ọmọyẹlé Sowore látàrí àtẹ̀jáde kan tó fi síta níbi tó ti pe ààrẹ Tinubu ní ọ̀daràn. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè yìí ti yan ACP Dọlápọ̀ Badmus gẹ́gẹ́ bí alámòjútó iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí fún àjọ ìṣọ̀kan àgbáyé United Nations. Aṣòfin àgbà tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kogi Sẹ́nitọ̀ Natasha Akpoti-Uduagha ti ń palẹ̀mọ́ láti padà sẹ́nu iṣẹ́ lọ́jọ́ 23 oṣù kẹsàn-án tá a wà yìí lẹ́yìn àṣẹ lọ rọ́ọ̀kú nílé fún oṣù 6 gẹ́gẹ́ bí agbẹjọ́rò rẹ̀ ṣe fi léde. Àwọn agbébọn ti ṣe ìkọlù sí ilé alága ẹgbẹ́ òṣèlú APC kan níjọba ìbílẹ̀ kan nípínlẹ̀ Kwara, Alhaji Muhammed Swasun. Wọ́n gbé ìyàwó àti ọmọ rẹ̀ obìnrin lọ lóru ọ̀gànjọ́. Ẹgbẹ́ òṣèlú ADC ti búra fún àwọn ìgbìmọ̀ ẹgbẹ́ tuntun láwọn ìjọba ìbílẹ̀ bíi 25 ní ìpínlẹ̀ Delta. Èyí làwọn ìròyìn àṣálẹ́ tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ajé, ọjọ́ 8 oṣù kẹsàn-án ọdún 2025. Láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóníranran síwájú sí ẹ darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.